أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدعى وقف ولون الحمد لله. أترى كيف كان نبي محمد صلى الله عليه وسلم ولون تي تني كاتم على لا في على روتيني أدوك فún ولون وبنا أترى كيف كان نبي محمد صلى الله عليه وسلم ẹni tí ọlọ́run rán sí wa láti wá fi tí ń jẹ́ ọ̀nà òdodo láti wá fi hàn wá ìkẹ́ kó máa bá ànábì náà kó máa bá wọn ará ilé kó máa bá wọn sàhábà rẹ̀ ṣùgbọ́n tó bá fi dáadáa tẹ̀lé ànábì tí ó fi dijọ́ gbé dàlẹ́ kìyàmù. bákan náà àwọn olùkọ́ tó kọ́ wa ọlọ́run sábà fún wọn ní ẹ̀san olóore, àwọn òbí tó bí wa ìdùnnú gbogbogbò ọlọ́run dákun mú sábà máa bá wa ṣe fún wọn ìlànà ti arhamar rahimin. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú nínú hadith tí à ń kà fúnra wa tá a mọ̀ sí miatu hadith gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fúnra wa ṣáájú pé ìkójọ àdìsí náà wáyé láti ọwọ́ Shu'batu Ta'iyyati Jaliyati Zulfa kọ́lọ́n kọ́ bá a san ní ẹ̀san olóore. àdìsí tí a kà lánàá ká má gbàgbé èyí tí ń sọ fún wa nípa ìmọ̀ nífẹ̀ẹ́ ara wa ní títorí tọlọ́hun, bákan náà ìmọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọba eléyìí tí ó dá wa kí a fi sẹ́mi gẹ́gẹ́ bí tí ń sì ń jẹ́ ìfẹ́ ọlọ́run tá a ṣàlàyé fúnra wa. òun náà ni kéèyàn máa ṣe ti ọlọ́run fẹ́, eléyìí ni ọmọ júwe pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́. bákan náà ìmọ̀ nífẹ̀ẹ́ ara wa náà ìyẹn ni wípé tó ń tọ̀hún bá ti ń ṣe ń tọ́lọ́run fẹ́, òun ni ó lè jẹ́ kí ìfẹ́ wọn máa lékún lẹ́mìíyàn. bí bá ti ń ṣe ń tọ́lọ́run ò fẹ́, ìfẹ́ rẹ̀ yóò máa rìdíùsì lẹ́mìíyàn, pàápàá jùlọ nígbà tí èèyàn bá sọ fún kó yí padà tó sì kọ̀ láti yí padà. abẹ́lẹ́ bàtà aláǹdá kọ́ lọ́n kó tún gbogbo wa náà ṣe níbi tí a bá kù sí. àdìsí ilé táwọn kà fúnra wa láàárọ̀ yìí, òun náà tún fẹ́ sọ nǹkan kan fún wa nínú ẹ̀kọ́ àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa. nígbà tí èèyàn bá dé mọ́sálásí, bẹ́ẹ̀ yálà kò tíì kí ìrun ọ̀ranyàn kan ni, àbí ó sì ní èrò àti ṣe náfìlà kan ni. téèyàn bá wọ mọ́sálásí tí wọ́n ti wá gbérun dúró, kí ló yẹ kéèyàn ò ṣe? eléyìí ni ilé àdìsí yìí fẹ́ ṣàlàyé fún wa. àdìsí afá Abu Hurairah rìn kọ́lọ́n kó bá wọn sọ, eléyìí jẹ́ àdìsí ẹlẹ́ẹ̀kọkàndínláàádọ́ta 49. ani Abi Hurairata radiyallahu anhu anna Rasulallahi sallallahu alayhi wa sallam qala idha uqimatis salah fala salata illa al-maktuba akhrajahu Muslim. fáwọn Abu Hurairah náà ni wọ́n gba àdìsí wa bá sọ fún wa. wọ́n ní ànábì kí ọlọ́run kò mọ̀ bá ń sọ fún wa pé idha uqimatis salah, bá a bá wọ mọ́sálásí tí wọ́n bá ti gbé ìrun kan dúró àbí àyè kan tó ṣe wípé ibẹ̀ ni àwùjọ tí ìgbàláàyè ti wáyé fún wa láti kírun, wọ́n ti wá gbé ìrun dúró nígbà tí èèyàn wọ bẹ̀, bóyá yálà ìrun àsìkò òun náà ni, bóyá lápèjúwe sọláàtì dọ́r àbí sọláàtì asr, bóyá sọláàtì asr lápèjúwe àbí sọláàtì ìṣá. nígbà tí èèyàn wá wọ bẹ̀, èèyàn wá ń wò wípé òun ọ̀mọ̀ tí ṣe náfílà tahiyatul masjid, àbí wọ́n gbé asiri dúró, òun ò tí ì kí zohor. wọ́n ní fala sọláàtà, irun kankan èyí tún kì má illa al-maktuba, àyàfi èyí tó jẹ́ ọ̀ranyàn tó yẹ kéèyàn ó kí. bí àdìsí yìí àwọn àfáàfáà jáde wípé fàlà sọ̀láàtà tí ọ̀rọ̀ ànábì sọ yẹn pé kò sí ìrun kankan tá a lè kí, bó tẹ̀ gẹ́sí kó fi ìsìbáàtò sí lẹ́yìn rẹ̀ wípé isis náà wò yẹn pé àyàfọ̀ràn yẹn nìkan lèyẹn tún lè kí nígbà náà. ibẹ̀ níbí ìwá ni àwọn àfáà rí mú jáde wípé tó bá wá rí bẹ́ẹ̀ agẹ́sí wípé tí wọ́n bá ti gbé ìrun dúró, kò sí ìrun kankan míì, kò sí náfìlà kankan tá a lè pa àmọ́ ṣe mọ́. lápèjúwe èèyàn wọ mọ́sálásí nìṣẹ́ kò tí ì kí rákàtà ìfájìrì, wọ́n ti wá gbé ìrun dúró. àmọ́ rí táwọn èèyàn lómi sábà máa ń ṣe eléyìí dáadáa, àṣìṣe ni, kí ọlọ́run kó wa tún wá sí. ẹlòmíì ò tí ì kí rákàtà ìfájìrì, ó wọ mọ́sálásí wọ́n ti gbé ìrun nàró, yóò pọ́ wọn sáré fẹ́ kí rákàtà ìfájìrì tòun náà kó tó di pé wàá jọyìn àwọn tí wọ́n ń kí ṣubú yìí lọ́wọ́. irú eléyìí àṣìṣe ni pẹ̀lú bí àdìsí yìí ṣe sọ. kò sí ìrun kankan tí ń jẹ́ náfìlà àmọ́ téèyàn fẹ́ kí ń gbà yẹn tó ju kéèyàn jọyìn ọ̀ranyàn tí wọ́n ń kí lọ́wọ́ lọ, pẹ̀lú bí násù àdìsí ṣe wá.
àwọn àfáà tó wá rí mú jáde ńbẹ náà yìí pé pẹ̀lú eléyìí tó sì sọ yìí náà ó túmọ̀ sí wípé Islam fẹ́ kí unity ọmọ wà lára wa pẹ̀lú gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa bó ṣe gbé kalẹ̀. àwọn kan kíkan lọ́wọ́ ẹ̀ náà tún lọ lè dá kan lẹ̀ àbí ìwọ náà tún bẹ̀rẹ̀ omi ìwọ náà tún kí mi lọ́wọ́. Islam ò fẹ́ kó rí bẹ́ẹ̀. tó bá lè rí bẹ́ẹ̀ ẹ wọ mọ́sálásí wọ́n kí asiri lọ́wọ́ ò tí kí dòr daniel zuri rẹ lẹ́yìn àti wọ́n kí asiri. wọ́n kí ìṣáì lọ́wọ́ ò tí kí magrib daniel magrib rẹ lẹ́yìn àti wọ́n kí ìṣáì lọ́wọ́. eléyìí gbogbo ẹ̀ làwọn àfáà ṣàlàyé ẹ̀ pàápàá jùlọ àfáà wa Ibn Uthaymin kọ́ lọ́n kọ́ bá wa yọ́nú sí wọn. wọ́n ṣàlàyé eléyìí dáadáa fún wa kódà lórí wípé èèyàn lè máa rò púpọ̀ láti wá fẹ́ ṣe pẹ̀lú magrib tí àwọn ìmáàmù máa kírun lópo mẹ́rin táwọn òkè olóko mẹ́ta bàbá ṣàlàyé rẹ̀ ní tíra àwọn tá a mọ̀ sí Sharh Riyadus Salihin nígbà tí wọ́n fi ń ṣàlàyé àdìsí ẹlẹ́ẹ̀kejì náà àdìsí Arba'in Nawawiyya tí wọ́n ń ṣàlàyé bẹ́ẹ̀ níbi àdìsí náà bí àdìsí àfáwà Umar. bàbá ń ṣàlàyé bẹ́ẹ̀ yìí pé tó bá rí bẹ́ẹ̀ náà èèyàn ó kí bẹ́ẹ̀ bá ti kí mẹ́ta tèèyàn pé ọ̀nà méjì lèèyàn lè lò nínú kéèyàn ó jókòólẹ̀ kéèyàn ó sálámà níbi mẹ́ta tèèyàn kéèyàn ó tún sojú kòkòrò kó bóyá òun tún lè bá wọn níbi rákà kan tó kù yẹn téèyàn ó fi dàníyàn ìṣá ètì tèèyàn. béèyàn bá wá rí wípé bóyá ìmáàmù náà wọn jẹ́ nítàn yára díẹ̀ tí wọn náà bá mọ àwọn tàṣáhùd tó pọ̀ àbí tó wọn mọ àwọn àdúrà tá a máa ń ṣe lẹ́yìn tàṣáhùd àwọn àdúrà tó pọ̀ tá a máa ń ṣe lẹ́yìn tàṣáhùd yẹn tó o bá mọ̀ dáadáa tó o ha sórí dáadáa o lè máa ṣe ó ṣe kẹ́kọ̀ọ́ bóyá bí ìmáàmù ṣe yára tó gbà tó fi pósì tán àwọn náà ti fẹ́ débi tí wọ́n ti sálámà wọ́n ń sálámà wọ́n náà sálámà lẹ́yìn wọn. ọ̀nà kejì nìyẹn wọ́n wá níbo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú àdìsí mi pé tí ìmáàmù wa bá ń ṣe lọ́yẹ ká máa ṣe bàbá ní eléyìí hùn ààyè eléyìí hùn ọ̀tọ̀ á máa pe eléyìí ní dọ̀rúrátù ṣẹ̀rí'íyà gẹ́gẹ́ bí bàbá ti ṣàlàyé nìyẹn. torí ìdí eléyìí a ó máa rí mú nínú ọ̀rọ̀ yìí pé gbogbo bí tí ìwùkí náfìlà náà kọjá náfìlà tó lọ́lá tó bí wọ́n bá ti gbé ọ̀ràn yẹn dúró àgbọ̀dọ̀ tún pé à ń ṣe náfìlà míì má torí pé náfìlà rákàtẹ́ ìfàjẹ́rì náfìlà kan ni tó lọ́lá tó pàtàkì tá Ànábì sọ fún wa yìí pé ó ní ládáwájú Ọlọ́run púpọ̀ kọ́dà ń bẹ́nu tíra yìí náà tá a padà débẹ̀ ṣùgbọ́n bí tí wàá kọ́ lọ́lá tó kò sí náfìlà kan tó lọ́lá tó ọ̀ràn yẹn pàápàá jùlọ Islam ò fẹ́ kó jẹ́ sí wípé àwọn ọmọ wa jọ́sìn yóò wá dàbí tàwọn kan tó yẹ pariwo làwọn máa pa Islam ti wá iṣẹ́ sìn ariwo àwọn máa ṣe pẹ̀lú wọn tó wọ́n sì léyìí tí ó sì jẹ́ ìṣe ní ìlànà kan ṣoṣo bọ́lọ̀ ti gbé kalẹ̀ bá Ànábì sallallahu alaihi wasallam bó ti ṣe eléyìí ló fà á tó fi jẹ́ sí wípé bí wọ́n bá ti gbé ọ̀ràn yẹn dúró àìṣẹ̀ṣẹ̀ tó máa ṣe náfìlà kan má àbí nígbà tá a bá ti ń kí irun kan lápèjúwe à ń kí dóòrì à ń kí àṣírí lọ́wọ́ ẹnìkan ò gbọdọ̀ tó kóhun tó ń kí dóòrì tòun lọ́tọ̀ mọ́ kí dóòrì tiẹ̀ náà lẹ́yìn àṣírí eléyìí ni ó jẹ́ ìbámu sí nínú ìtumọ̀ àdìsí abẹ́lẹ́bàtà lánàá ẹ̀ kí ọlọ́run kó fi ọ̀rọ̀ ọlọ́run kó fi yé wa kó sì ṣe lílò rẹ̀ náà kó ṣe ní ìrọ̀rùn fún wa birahmati iya arhamar rahimin wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.